bàbá kíní kan wà tí àwọn èèyàn ló máa ń ṣe àwọn èèyàn torí ohun tí ò bá ṣe èèyàn lè bó ṣe èèyàn lẹ fi sọ pé ìwọ̀n ara ẹni là á mọ̀ ẹnìkan kì í mọ ìwọ̀n oníwọ̀n ẹlòmíì tó bá ń bọ̀ báyìí tó kí í pé bàbá mi ẹ kú ìjókòó sà tẹ bá bà lọ pé ọmọ mi báwo ni ẹ wá máa béèrè lọ́bẹ̀ ò ń bọ̀ láti inú fìríìjì ni ṣé inú yìnyín ló ti ń bọ̀ ni kí ló fà á tẹ fi ń béèrè bẹ́ẹ̀ ni pé ọwọ́ ẹ̀ máa tutù wọ́wọ́wọ́ ni irú ẹni yẹn tó bá ṣọwọ́ báyìí bóyá ó dá jókòó àbò ń kọṣẹ́ lọ nílé ìwé bàbá ńgbà tó bá máa fi sọ báyìí rọlẹ̀ omi á ti kún bí omi á ti kún bí bómi ṣe wá ń wà lọ́wọ́ yẹn náà sà bẹ́ẹ̀ gẹ́lẹ́ lomi ń wà lẹ́sẹ̀ wọn náà tí wọ́n bá bọ́ bàtà ó máa rùn ní sà. ṣẹ́rí ọṣẹ tí mo ní kí wọ́n fún èdègù yẹn ẹni yẹn kó máa fi wẹ̀. ẹ béèrè ohun tí ó ṣe yín láǹfààní èwo ni ẹ bá fẹ̀yìntì ògiri kẹ́ ẹ wọlé sínú ilé ẹ fẹ́ máa fọ́ báǹkì olè níyàn Ọlọ́run ò ní fún yín ṣe. bàbá kíní kan máa ń ṣe àwọn ọmọ kéékèèké Ọlọ́run ní jẹ́ ó ṣọmọ èyí tẹ́ ń wò wáyìí ẹ̀yin tírú ẹ̀ sì ń ṣọmọ yín Ọlọ́run ó jẹ́ kí ohun tí bàbá fẹ́ sọ yìí kó bá àwọn ọmọ yín lára mu. bàbá wọ́n ń pe kíní yẹn ní gìrì ìwọ̀n mọ̀ bóyá ó ń ṣàgbàlagbà o bàbá tó bá ti fẹ́ ṣe ọmọdé tó bá ti di pé ọmọ yẹn fẹ́ wá yín kàn án abiyamọ mi ara ta amú ọwọ́ àríbọ̀ lẹ́nu bàbá kó lè sọ nǹkan sẹ́nu fún ẹlòmíì wọn abẹ́ ẹ fi ṣíbí há lẹ́nu nítorí kan ọmọ mi lè yín gbọ́ ọmọ dàgbà ni ẹ. ń bá ọmọ mi jẹ́ ahọ́n ẹ̀ kí ló tó ń kì í ara ẹnu ẹ̀ ó ń gé ahọ́n ọmọ mi. gbogbo ẹ̀yin tí wà níkànnì social media pátápátá yálà Facebook YouTube àbíbikíbi tí ọba àrùn kan jẹ́ bẹ́ẹ̀ bá ti rí nọ́mbà èmi tí mo já tọ́kùn lórí fọ́nrán wa kankan tí ẹ bá rí níbì kan ẹ má béèrè lọ́wọ́ àwọn ẹni bẹ́ẹ̀ mọ̀ pé báwo lẹ ṣe lè rí nọ́mbà bàbá gbà ẹ má sọ fún wọn wípé how can we get this man's contact ara wọn náà máa fún yín wọn á sì máa fi contact bàbá ìgbà owó lọ́wọ́ yín ohun tó ń lọ tẹlifíṣàn gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá mọ channel tó ń jẹ́ ohun tó ń lọ tẹlifíṣàn lórí YouTube ohun tó ń lọ tẹlifíṣàn tó ń fi fọ́nrán bàbá yìí tó fi ń gba owó lọ́wọ́ àwọn èèyàn lókè òkun àti Nàìjíríà ohun tó ń lọ tẹlifíṣàn àti mú òun ní pẹ́ mọ́ ẹni tó dánrú ẹ̀wò ńjọ́ kìíní àná tó ju tiẹ̀ lọ tó rò pé òun ní làákàyè tá a bá sọ̀rọ̀ bí ọmọlúàbí ṣíkún báyìí lọ́wọ́ tẹ̀. bàbá yàtọ̀ sí ẹni ìta àkọ́kọ́ tá a mú tó ń fi nọ́mbà yín gbowó lọ́wọ́ àwọn èèyàn ó ní chánẹ́ẹ̀lì kan tí wọ́n ń pè ní ohun tó ń lọ tẹlifíṣàn ohun tó ń lọ tẹlifíṣàn òun ló tún gbé àwọn iṣẹ́ yìí ní ìsìn tó fi ń gba owó lọ́wọ́ àwọn èèyàn nílùú òyìnbó ó ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ní Nàìjíríà àti mú láìpẹ́ yìí kò ní í pẹ́ mọ́ torí pé mo ti bá a sọ̀rọ̀ bí ọmọlúàbí tẹ́lẹ̀ mo fi nọ́mbà mi sórí fọ́nrán ẹ̀ pé kó pè mí kájọ sọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ bá ti kọ́mẹ́ǹtì sọ́ndà fídíò ẹ̀ ó máa yọ yín kúrò ní ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń pè wá evidence wà lọ́wọ́ wa tí ń gba òbítíbitì owó lọ́wọ́ wọn tó tún ju tẹni àkọ́kọ́ lọ bàbá mo fẹ́ kẹ́ ẹ sọ gbólóhùn kan sígbésí ayé àwọn tó ń gbé fídíò yín káàkiri fi nọ́mbà yín gbowó lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn bàbá ẹ wí gbólóhùn yẹn sígbésí ayé wọn. gbogbo ẹni tó bá ń tọ̀nà èbùrú orúkọ mi ṣiṣẹ́ nínú agbowó kò ní ṣàṣeyọrí láyé ẹ. àmín. gbogbo nǹkan kó jọ èṣù ni máa bá náà. ohun tó ń lọ tẹlifíṣàn ṣe ń gbọ́. èṣù ni máa bá náà kódà bọ́ gba bílíọ̀nù lórí ọ̀rọ̀ tèmi. kàbíyèsí. kò ní iná síbi tó dáa. wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́yìn gbé fọ́nrán àwọn tí bàbá yìí ń fi nǹkan ẹlẹ̀ lọ́fẹ̀ẹ́ tẹ́yìn ń fi nọ́mbà àwọn gbowó wọ́n léṣù ní ọba yín náwó yín bẹ́ẹ̀ bá ti ń yọ nọ́mbà bàbá kúrò ń bẹ̀ okùn ẹ̀mí yín lè yọ kúrò lórí fọ́nrán wa yẹn. gbogbo ẹni bá ti yọ nọ́mbà mi kúrò nú nǹkan tá à ń ṣe ìbí ògbó àfẹ̀jẹ̀ ìwé ìjọ náà. tó wọ́n lọ́nà gàmúṣòro lọ́dọ̀ àwọn ayé nu. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàǹgbà ló kọ tèmi ń jẹ́ àdúrà yín náà ní ń gbé wa rìn pé àmọ́ ọbẹ̀ ní bẹ́ṣu atẹ́lẹsẹ̀ á sì mọ́ ọbẹ̀ nàwó ẹni ọba pé á mọ́ bọ̀ nìkan láàánú èdè bá ń lé láṣẹ ọba mi Èdùmàrè lórí ọ̀rọ̀ ìwòsàn yìí tí kì í ṣe ìfẹ́ inú tiwa àní kí gbogbo wa ojúlùmọ̀ ara ẹbí kájọ jàǹfààní àwọn arúgbó yìí nígbà tí wọ́n sì ń bẹ láyé tẹ́mi ń bẹ lẹ́nu wọn ṣe mọ̀ pé mo máa ń sọ fún wa gbogbo ohun tí àwọn ìdílé ti ẹnìkọ̀ọ̀kan wá ní tí wọn ò fi ilẹ̀ tí wọ́n fi lọ sọ́run tí wọ́n ìjọ lọ́hùn nípè àkúrun nírú àwọn tí wọn ò fi kíní yẹn lẹ̀ yọ̀ǹda ẹ̀ tí wọ́n sì gba ọ̀run lọ àkúrun nírú àwọn ẹni bẹ́ẹ̀ kú èmi ń wá mò ń gba ládàá pé mò ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò à ń gbé sáyé ó ń jàǹfààní fẹ́yìn ṣé bọ́pọ̀ yín náà ń ṣàdúrà fún mi ṣé bọ́pọ̀ yín náà ń dá bàbá lọ́lá èmi ò gbowó lọ́wọ́ èèyàn rí bí ẹ fẹ́ gba nọ́mbà ọ̀fẹ́ ni mò ń jù ú lẹ̀
n ò sì ṣe fọ́nrán bàbá láti máa fi lu àwọn èèyàn jìbìtì àbí máa fi gbowó. Àní mò ń ṣe é níṣe wípé service to God, service to humanity. Pé káwọn bàbá yìí tí wọ́n bá dàgbàdàgbà tí wọ́n bá lọ tán, àwọn ohun táwọn bàbá ti yín, bàbá ti wa, bàbá ẹnìkọ̀ọ̀kan wa tí wọ́n gbé lọ ọ̀run, káwọn bàbá yìí mọ́ gbé lọ kó jàǹfààní. Wọ́n máa jàǹfààní ẹ̀ fún mi. 40 ọdún ni wọ́n máa jàǹfààní ẹ̀. 40 ọdún wọn ni kó máa jàǹfààní ẹ̀. Àpé kẹ́nikẹ́ni mọ́ gbèsè wa. Ṣùgbọ́n tí ẹ bá gbé ẹ fi ilẹ̀ ní bó ṣe wà, ẹ má yọ nọ́mbà kúrò. Ẹ̀bẹ̀ ṣùgbọ́n nọ́mbà bàbá yìí, nọ́mbà mi, àkáǹtì táwọn èèyàn fi ń ṣe wá láàánú, tí wọ́n fi ń dá sétò wa, ẹ mọ́ blọ́ọ̀kì ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ bá ti ń blọ́ọ̀kì ẹ̀, èṣù ó blọ́ọ̀kì oore tí ó wọlé tọ̀ yín o. Ẹ̀yin náà bẹ́ẹ̀ bá ti gbọ́ pé Adéyínká Àyìndé ló ń sọ̀rọ̀, ẹ má jẹ́ àṣe wàrìwàrì. Lóòótọ́ ihun tó ń dùn ní apọ̀ lọ́rọ̀ ẹni, ṣùgbọ́n hello, ṣádéyínká Àyìndé là ń bá sọ̀rọ̀ yẹn, automatically ti ń bá sọ̀rọ̀, ẹ̀yin tẹ́ ti ń wo fọ́nrán mi dáadáa, ẹ mọ̀ pé atọ́kùn lélẹ́yìí. So ní wá yín tì, gbogbo ẹ̀yin tẹ́ ń wo fọ́nrán bàbá tínú yín ń dùn, tẹ́ ń ráǹfààní ń bẹ, orí yín ò ní burú, nǹkan kan ò ní ṣàlàáfíà yín. Tó kí n padà sórí gbogbo fọ́nrán bàbá tẹ́ ti mọ́ ń rí, a mọ́ ń go through ẹ̀. Àwa wo kí ni nǹkan míì táwọn èèyàn tó bùkátà sí tá a bá ti wá dọ́dọ̀ Bàmí Ọsọ́lọ̀. Àwa béèrè lọ́wọ́ wọn tí ó yàtọ̀ sáwọn nǹkan míì táwọn èèyàn ti ń béèrè láti jọjọ́. Bàmí Òdú níyẹn kì í ṣàìmọ̀ fólóko. Ẹ kí gbogbo àwọn olólùfẹ́ yín, ẹ kí gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá káàkiri àgbáyé tí wọ́n ti ń wò yín, tí wọ́n ti ń pè yín dá yín lọ́lá sà. Gbogbo ẹni tó ń fẹ́ mi, Ọlọ́run á nífẹ̀ẹ́ rẹ̀ o. Àmín. Gbogbo tó bá dáwọ́lé àṣẹ ló máa ṣe o. Àmín. Gbogbo ẹni tó bá ń wà lọ síwájú mi, Ọlọ́run á máa gbé òun lọ síwájú bóun náà ni. Àmín. Gbogbo ẹni tó bá ń fà mí sẹ́yìn, ìjọ náà ni máa rè yìn. Àmín. Lágbọ́ Ọlọ́run kan tí ẹ bá dáwọ́lé àṣẹ rẹ̀ máa ṣe. Àmín. Ẹ ní ṣàṣetì, ẹ tẹ̀ ní máa ń bọ́, àwọn náà ò ní ṣàṣọ dànù. Àmín o. Bàbá dẹ̀ tún jẹ́ èèyàn tó wà disciplined. Tó bá rò pé ó mọ̀ pé bàbá fúnṣẹ́ àjàǹbàkù kan, bàbá tá a bá fi ẹsẹ̀ ti ògiri báyìí, tá a fi pòórá sínú ilé, bàbá ní èmi ò mọ̀ ń pa yẹn o. Tó ra aṣọ fún bàbá, bàbá ẹ má ṣiṣẹ́ fólè, bàbá ẹ má ṣiṣẹ́ fáyákìlà, bàbá ẹ má ṣiṣẹ́ fáwọn tí wọ́n máa sọ pé ọlọ́pàá làwọn, sójà làwọn, tí wọ́n máa wá parọ́ gba oògùn lọ́wọ́ yín. Sí gbogbo ẹ̀yin tẹ́ ń gbérú èrò bẹ́ẹ̀ bọ̀ lọ́dọ̀ bàbá Ọsọ́lọ̀, ó ní táwọn àgbàlagbà ń pè ní àgbénúmọ̀. Kó o tó sọ jáde ara wọn ti mọ ibi tó ń lọ, wá ń pẹ́ kọrọ, bàbá ibi tí mo ti ń ṣiṣẹ́ iṣẹ́ yẹn le gan, iṣẹ́ tó ń ṣe ò ṣe é sọ. Ibi tí mo ti ń ṣiṣẹ́ bàbá, àwọn olè wọ́n máa ń yìnbọn fún wa papo. Bàbá ní mo ti gbọ́, wọ́n ti mọ ibi tó ń lọ. Oògùn ìwòsàn làwa ń torí ẹ̀ wá sọ́dọ̀ bàbá. Bàmí àbí kí n mo wí? Bẹ́ẹ̀ni. Oògùn ìwòsàn tó máa ṣèyàn láǹfààní. Tó máa ṣèyàn láǹfààní là ń torí ẹ̀ wá sọ́dọ̀ bàbá. Ẹ wá ń pè tá a bá ṣe báyìí lójú òfurufú ká gbá ìbọn mú. Kí ló dé? Ó fẹ́ máa ṣọ́ Olódùmarè ni. Àbá tá a bá nawọ́ síyàn lójú látọ̀kan báyìí kójú ẹ̀ fọ́. Nígbà olójú tiẹ̀ náà ò ní fọ́. Ẹ béèrè ohun tí ó ṣe yín láǹfààní, èwo ni ẹ bá fẹ̀yìntì ògiri kẹ́ ẹ wọlé sínú ilé. Ẹ fẹ́ máa fọ́ báǹkì, olè ní yín, Ọlọ́run ò ní fún yín ṣe. Nínú àwọn ohun táwọn olólùfẹ́ wa tí wọ́n béèrè, bàbá wọ́n ń pe kinní yẹn ní gìrì. Tó bá ti di pé ọmọ yẹn fẹ́ wá yín kàn tí ìyá ẹ̀ ti wò pé kinní ló ti fẹ́ ṣe ọmọ yìí, abiyamọ mi ara ata, amú ọwọ́, àrí ìbọ̀ lẹ́nu. Kó lè rí ibi kan fún ẹnu fún. Bàbá kó lè sọ nǹkan sẹ́nu fún ẹlòmíì, wọn abẹ́ ẹ fi ṣíbí há lẹ́nu. N tó kan ọmọ mi lè yín gbọ́ ọmọ dàgbà ni ẹ. ń bá ọmọ mi jẹ́ ahun ẹ̀ kí ló tó ń kì ara ẹnu ẹ̀, ó ń gé ahun ọmọ mi. Ṣíbí tó máa ń kì sí wọn lẹ́nu, ó ń gé ahun ọmọ mi. Awádìí pé ọmọ máa bẹ̀rẹ̀ sí mọ́ kálù lójijì. A máa sọ̀rọ̀ yìí ò ẹ̀kọ́ sọ. Bàbá ẹni tó wá ti ọwọ́ sí ọmọ tí gìrì ń ṣe yẹn lẹ́nu sà, agídí ni wọ́n fi máa fa ọwọ́ yẹn yọ. Nígbà tó bá máa fà àpá ẹni àti ọbẹ̀ ó ti bọ́wọ́ ẹ̀ jẹ́. Ó ti bọ́wọ́ jẹ́. Bàbá ṣóògùn gìrì wà, pàápàá jùlọ gìrì ọmọdé sà. Gìrì àwọn èèkọ̀ mẹ́ta là ń pè é. Orúkọ àkọ́kọ́ sà. Àìpérí. Ẹ̀ẹ̀kejì. Oníyàá òpè. Oníyàá òpè. Kí lẹ́lẹ́ẹ̀kẹta bàbá? Gìrì. Gìrì lẹ́lẹ́ẹ̀kẹta. Gìrì yẹn ni botanical name, ìyẹn ni gbogbo àwọn èèyàn mọ̀. Tó bàmí ṣóògùn ẹ̀ wà sà. Mo fẹ́ kó ṣàǹfààní fún gbogbo àwọn olólùfẹ́ Adéyínká Àyìndé live. Mo dẹ̀ fẹ́ kó ṣàǹfààní fáwọn tí nǹkan yín ti ń ṣàǹfààní fún tẹ́lẹ̀ bàbá. Ẹni tí ó máa ṣọṣẹ ọṣẹ ni. Ọṣẹ ni kinní yẹn. Tábà ti gbó, a máa gbó kinní à ń pè kan ní kinní à ń pè èdè là ń pè wọ́n wà bí àdánwà èdè. Èdè lẹ́ ń pè. Ó ń gbénú lé ló ń gbé. Àwọn ẹyẹ tó máa ń gbénú ilé yẹn ni. Tó ń fò bí àdán alápá kékeré. Tó bá ti mú ẹyọ kan ẹ̀ tó bá gbó ọ̀pá kò gbó lọ kúkú náà wá fọṣẹ pò. Tó bá wẹ̀ fọmọ ẹlẹ́kan tó gidi oníṣẹ́ mú. Kábíyèsí ẹ má bínú bàbá, torí kí n fi àkókò yìí náà pass message sí ẹ̀yin tẹ́ máa ń kọ́mẹ́ǹtì sí fídíò wa. Ṣé rí à ń pọ́nra wa lé ni? Yorùbá máa ń sọ pé àpọ́nlé là ń pọ́n ẹni tó bá ń pọ́n ni lélé.
àbùkún ńlá kan ẹni tí bá ń kọni lábùkún. Nígbà tẹ́lómi bá wo fídíò tó ṣe láǹfààní yóò wá kọ́mẹ́ǹtì síbẹ̀, Mr. Adéyínká ẹjọ́ yín ti pọ̀ jù, mò ń fàkókò yìí sọ fún yín pé ẹjẹ́ á máa lo làákàyè. Ẹlòmíà sọ pé ọ̀rọ̀ tí bàbá ń sọ èdè ìlú wọn yẹn dialect yẹn àwọn ò gbọ́ dáadáa, àwa ń gbìyànjú àti tún bá wọn tó ń sọ kẹ́ ẹ lè gbọ́ tọ̀dọ̀ wa bí at least normal Yorùbá lajọ ń sọ. Ẹlòmíì táwọn media officer wa bá wá fún un lésì á máa sọ fún ọ pé ṣé o mọ̀ pàgbàlagbà ló ń sọ̀rọ̀ ni, ilé ìbò lọ ilé ìbò bọ̀, wọn á pé maturity has nothing to do with age. Ìsọ̀rọ̀ sì ni gbèsè ńlẹ̀ Yorùbá. Bọ́ ọ bá kọ́mẹ̀ntì ohun tí ò dáa sábẹ́ fídíò mi èsìkésì lọ́gbọ̀ o fún ọ̀rọ̀ kọ́rọ̀ tó bá kọ́mẹ̀ntì o. Bàbá ṣàlàyé nǹkan kan ní ìsìn, bàbá mo fẹ́ kẹ́ ẹ tún un ṣàlàyé, màá wá tún ṣàlàyé fáwọn èèyàn sà. Solution sí gìrì ọmọdé ọṣẹ tẹ́ ẹ lá máa ṣe yẹn sà. Wọ́n á gùn èdè, wọ́n á gùn náà lọ́wọ́ kúná, wọ́n á mọ̀ sí àpòpọ̀, wọ́n á kó inú ike kan tí wọ́n bá ti wẹ̀ fọmọ kan. Kódà jọ́ bá bímọ ṣe bímọ bá wà nílò yẹn jọ́ tó bá bímọ kó bímọ lè kó fún ẹwẹ̀ fún kò sí tí ṣe ìlera ọmọ yẹn. Bàbá mo fẹ́ béèrè nǹkan kan, ṣé ọṣẹ tẹ́ ẹ wá sọ yẹn dandan ni kó jẹ́ ọmọ tí gìrì ń ṣe nìkan ló lè fi wẹ̀ ni, àbá lè lò ó fún pé àyè bá a mọ̀ gìrì lè wà lára látọ̀? Ó lè fún un. Kábíyèsí. Kò dìgbà kò ṣe bàbá ní ò ṣe ó lè lọ́ọ̀bì ó lè lọ́ọ̀bù dájọ́ kan kọ́ máa sí bí yóò sí olùrànlọ́wọ́ tọ́bálàgbé ń bẹ ẹjọ́ ẹ̀ tí gìrì bá lọ gbé ó gbé ohun rẹ̀ jáde á gbé ìbànújẹ́ wọlé. Ó gbé ohun rẹ̀ jáde á gbé ìbànújẹ́ wọlé. Ìgbà tó bá ti dàrú lọ. Kábíyèsí gbogbo àwa táwọn wo fọ́nrán yìí ìhun rẹ̀ tẹ́ ẹ gbé jáde ẹ̀ tún kóre wọlé ni ẹ̀ ní gbé ìbànújẹ́ wọlé. Ńgbà tẹ́yìn tẹ́ ẹ mọ́ ń sọ pé Mr. Yínká you talk too much, ẹjọ́ yín pọ̀. Mo sì wá like àwọn subscriber wa, wọ́n máa ń fún àwọn èèyàn lésì dáadáa láwọn tí wọ́n bá sọ̀rọ̀ burúkú yẹn. Irú ẹ̀yin tẹ́ ń sọ bẹ́ẹ̀ tá a bá ní ohun tí bàbá sọ nísìnyí ṣó yé yín ẹ̀ tún máa DM wa. Mr. Yínká bàbá ń pe kinní kan ní bí èèyàn kan mẹ́sẹ̀gì mi, tẹ́ ẹ̀ bá ti tẹ́tí sí fọ́nrán yìí dáadáa kẹ́ ẹ lo earpiece airpod kẹ́ ẹ gbọ́ n ò ní tún sọ pé èèyàn o àwọn èèyàn ní ọkọ wa lóró. Wọ́n jẹ́ àtúnkò ìwà para ìdí dáhùn lóhùn kó pé bàbá ogun wa ilé ṣe títí kínní kí ni màá ní lọ tún wò dáadáa. Ṣé ẹ ti gbọ́ ṣé wọn èyí ṣoore ni bàbá ń ṣoore fún wa? Bàbá náà ti fòfin sí tọ̀dọ̀ wọn náà bẹ́ẹ̀ mi náà ti fòfin sí. Bàbá ní kó dàbẹ́ tún pé àwọn náà àwọn ò ní tán láyé kankan ṣe, wọ́n á máa sọ fún yín pé ibi tẹ́ ẹ ti wò yẹn ẹ lọ farabalẹ̀ tún wò ń bẹ̀ kẹ́ ẹ kúrò láàrin èrò kẹ́ ẹ lọ gbọ́ dáadáa. Bàbá ní kéèyàn ra ọṣẹ dúdú lẹ pé bàbá ká jẹ́ kó pọ̀ tá a bá fẹ́ ṣe ọṣẹ gìrì sílé. Wọ́n ní wọ́n ń pe ẹyẹ kan tí máa wọnú ilé, ẹ lè pàdé ẹ̀ láàrin ọ̀dẹ̀. Tẹ́ ẹ bá ń lọ àárín ọ̀dẹ̀ á sáré, ó lè fẹ́ fara lù yín láyà báyìí, ó lè fẹ́ gbẹ̀gbẹ́ yín kọjá kéékèèké báyìí ni. Èdè ni bàbá ní wọ́n ń pè àbí bàmí èdè ni wọ́n ń pè. Wọ́n ní tẹ́ ẹ bá ráyè pa ẹ̀gún kó kúnná lúbúlúbú àbí bàbá ká wá fi ọṣẹ. Ó dà bójú tútù ni kó gu. Bó jẹ́ tútù ni bó jẹ́ pa ẹ̀ kó gu kó lè lọ́pọ̀ lọ́ṣẹ. Kó lè lọ́pọ̀. Bàbá téèyàn ò bá rí ipa ṣé èèyàn lè lọ rà lọ́dọ̀ àwọn ilé-ìlẹ́jà? Kéèyàn gún kó wá fi ọṣẹ dúdú kó. Ẹ jẹ́ pé kéèyàn ṣe é sílé. Gìrì oníṣọ́mọ ẹ̀yin tẹ́ ń wò mí láṣẹ ọba mi Èdùmàrè. Gìrì oníṣèmí náà gìrì oníṣẹ́ni kọ̀ọ̀kan wa náà nítorí pé gìrì sí ọ̀ràn gìrì o ẹni tí ó sì fẹ́ kí gìrì ọmọ mọ òun solution kan ni aṣáájú gìrì. Bàbá à ń sọ̀rọ̀ gìrì, àwọn ọmọ mi já sí mi létí pé ọ̀gá ìdágìrì ẹlẹ́gìrì tó ṣara gìrì sì lè kíní gìrì bá dúró tó lódùmarè gìrì àtẹ̀yìn àgbààgbà. Bàbá a ní wá yín tì láṣẹ ọba mi Èdùmàrè. Ẹ dì yẹn mú bẹ́ẹ̀ lápá kan náà. Àwọn ọpọlọ ò ní bá yín jà, kò ní bá mi jà. Atọkùnrin àtobìnrin tó ń wò mí àrùn ọpọlọ ò ní bá wọ náà jà. Ṣàmì fúnra rẹ o, bọ́ọ̀ bá jẹ búrẹ́dì àbí nǹkan kan lẹ́nu, bọ́ọ̀ bá sì ń jẹ́ tú dànù kọ́ ṣàmì. Ibi ọwọ́ àwọn ìgbà ojú ní ń wo fọ́nrán tá à ń ṣe yìí. Bí wọ́n sì ti ń wò táwọn èèyàn ń ṣàmì mọ́gọ́ra ẹ̀ ṣe tọ̀dọ̀ tiẹ̀ náà. Bàbá àwọn kan wà nínú ayé àfi yọ̀ wọ́n, à ń wá bó ṣe máa dáa fún wọn, àfi yọ̀ wọ́n. Táwọn èèyàn wọn kan bá rí fọ́nrán yìí gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ti rí solution tẹ́ sọ fún wa ń pa ti wárápá yẹn, ẹ rí páwọn èèyàn ò pè yín púpọ̀. Ṣùgbọ́n àwọn tó ń pè wọ́n ń béèrè pé ewé kan àwọn ò gẹ́ẹ̀tì ẹ̀. Ẹni tó fà á ni pé mo sọ fún yín pé iṣẹ́ ọ̀fẹ́ ò yá. Níbi ẹ ti pa àlè léṣẹ́ oníwárápá yẹn pé má gbowó má gbà owó kálukú gbé ta ló máa ṣiṣẹ́ àṣedànù ta ló máa ṣiṣẹ́ ọ̀fẹ́. Bọ́ gbà ọ̀daràn. Àníwá yín tì àwọn kan wà nínú ayé ẹ̀dá bíi tiwa báyìí ni wọ́n wà nínú àwọn ọkùnrin wọ́n wà nínú àwọn obìnrin sà. A lè jọ jókòó báyìí kájọ dápàrá kájọ sọ̀rọ̀ báwo nìgbésí ayé ṣe rí kájọ dọ̀wẹ́kẹ̀ ọ̀rọ̀ ẹ̀ á sì papọ̀. Bàbá ńgbà tí ọba yìí tó bí ijọ́ kẹrin àjọ jókòó báyìí náà ni ẹ mọ sọ̀rọ̀ apá ọ̀tún ọ̀nà inú igbó lápá òsì ni ọmọ sọ̀rọ̀ náà. Bàbá ṣé nǹkan kan wà tí àwọn mọ̀lẹ́bí ẹni tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá múlẹ̀ lọ gbìyànjú ṣe fúnrú ẹni bẹ́ẹ̀ sà? Adéyínká. Bàmí Àgbáoyè.
tá a bá sọ àti ilé ìlú ẹ̀ ni. òun náà ni mo máa ń sọ bá mi ṣe mọ̀ pé mo sọ nù fọ́nrán títí iṣẹ́ wárápá yẹn wípé ọ̀pọ̀ èèyàn máa ń gbìyànjú nú ayé ẹlòmíì àárí iṣẹ́ ṣùgbọ́n yóò wà lọ́kàn tìyín náà yóò sì jàǹfààní fáwọn èèyàn náà bí bàbá yìí dẹ̀ sọ kínní yo bí àrùn ọpọlọ bí kéèyàn mọ̀ ṣe gán sà. tó bá ń ṣe bẹ́ẹ̀ fún èèyàn tẹ́ni bá ń ṣe ọpọlọ èèyàn a máa lọ wá igbó ata. Egbò ata, igi ata. Ok. Igi ata aláwàgbò ẹ̀. Igi kan ló ń jẹ́ igi ata. Àwa wa egbò ẹ̀. Egun wà lára ẹ̀. Egun wà lára ẹ̀ báyìí. Àwa la wa igbó itú òkọ. Egbò kílẹ̀ pé sà? Itú òkọ. Egbò itú òkọ. Bẹ́ẹ̀ni. Ọ̀dàn ni ń gbé. Ọ̀dàn ló ń gbé. Bẹ́ẹ̀ni. A máa ń há. Bàbá ṣé itú òkọ yẹn tí òun náà ni ọ̀dàn ní ń gbé àbí? Ọ̀dàn ni ń gbé. Orúkọ méjì ló ń jẹ́ sà. Itú òkọ náà nìyẹn. Itú òkọ ajẹ́báwọn èèyàn ṣe máa ń sọ parí lẹ ṣe sọ yẹn bí itú òkọ ọ̀dàn ní ń gbé tó. La máa gbogbo ẹ̀ pọ̀ ọ̀nà méjì là ń gbà ṣe. Ọ̀nà méjì la máa ń gbà ṣe ọ̀nà àkọ́kọ́ sà. Tẹ́ bá há igbó méje tẹ́ bá pọ̀ èèyàn ada méjì a máa pa orí àkùkọ adìyẹ tó bá ti ń kọ dáadáa àgú eré àkùkọ adìyẹ tó ti ń kọ dáadáa. ẹ̀yin èèyàn mi báyìí ṣe ń sún síwájú là ń tọ́ gbogbo ìdánwò lórí ẹ̀rọ ayélujára ló ti dìrọ̀rùn tá a bá lè tẹ̀lé ilé iṣẹ́ tó mọ̀ nípa ẹ̀ Gafrix Infosys Limited ló ní báwọn ìdánwò orí ẹ̀rọ ayélujára tẹ́ ẹ fẹ́ ṣe IT exam kẹ́ ẹ gbàgbé ìkọ́ni tẹ́ ẹ lè ṣàmúlò níbikíbi Gafrix Infosys Limited ní gbọ̀ngàn ìgbàlódé tó dùn kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ ẹ̀rọ àbí kọ̀ǹpútà kan fún èèyàn kan ni àyè wà fẹ́ni tó bá fẹ́ ṣe IT training àti certification bẹ́ẹ̀ sì là ń kọ́ni lónírúurú ìmọ̀ nípa ẹ̀rọ corporate IT skill CompTIA ISACA Cisco Prince2 Plus ISM tó fi mọ́ project management artificial intelligence cyber security network security cloud computing data analysis èyí tẹ́ wá fẹ́ kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ education technology integration àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwa nìkan la tó gbangba sùn yẹ tí ilé iṣẹ́ àbílẹ̀ ẹ̀kọ́ yòówù kó jẹ́ òní yiri ìwé ẹ̀rí tá a bá fún yín Gafrix Infosys Limited a wà ní railway line Peace Valley Estate Abeokuta bus stop along Omiata Okoewe road Arepo Ijokogu state ẹ máa pè 07073694566 tàbí 08026481755 Gafrix Infosys Limited ó dá wa lójú gan. Orí àkùkọ adìyẹ tó ti ń kọ dáadáa a máa gún pọ̀ mọ́. ẹ wo alasa a máa sá. àgbẹ̀ adì sí ọ̀tọ̀ àtún àwọn eré abo adìyẹ. Orí abo adìyẹ. àtúngbónúdù kejì ẹ àtúngbù. àgún yẹn náà. àtúngbù pọ̀ àtúnsá àìsàn tó bá jẹ́ obìnrin bá ń ṣe èyí fún eré abo adìyẹ ṣe ọ̀dọ̀ máa lò. Kábíyèsí bàbá tó bá jóbìnrin ló ń ṣe èyí tá a lo orí abo adìyẹ pẹ̀lú ẹ̀ ni wọ́n máa lò fún. tó bá jọkùnrin táàbò orí àkùkọ adìyẹ ṣe. tí wọ́n máa sí gbẹ́rẹ́ yẹn sórí ìrìwà ẹ̀ wọ́n á sì wá yípo wá ẹ̀. Onígbẹ́rẹ́ ni iṣẹ́ yẹn sá. gbẹ́rẹ́ ni o. èèyàn máa wá sin yípo orí báyìí. bẹ́ẹ̀ ni tó bá sì yípo orí báyìí á tún sí báyìí. Bí bàbá ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ yẹn rèé wọ́n ní egbò ata egbò itú òòkan wọ́n lá máa ha gbogbo ara ẹ̀ báyìí ara tá a ha yẹn ni wọ́n lá fẹ́ lò kì í ṣe igi inú ẹ̀ o wọ́n ní tá a bá ha tó bá pọ̀ dáadáa bàmí ẹni a máa wá dá a sọ́nà méjì ẹ la máa gún orí àkùkọ a máa gún mọ́ ìkan orí abo adìyẹ a máa gún mọ́ kan báwo wá ní lílo ẹ̀sà. ọba jóbìnrin bá ń ṣe ìyá àforí abo adìyẹ ṣe ẹ máa sí gbẹ́rẹ́ fún obìnrin. tó bá jẹ́ obìnrin ni kíní yẹn ń ṣe bíi gángan yẹn èyí tá a gún orí abo adìyẹ mọ́ yẹn ìyẹn lè máa fi sín gbẹ́rẹ́ fún tó bá jọkùnrin èyí tá a gún orí àkùkọ adìyẹ mọ́ la máa fi sín gbẹ́rẹ́ fún. Bàbá gbẹ́rẹ́ yẹn báwo ló ṣe máa lọ sà. gbẹ́rẹ́ yẹn kò níye a máa sin yípo orí báyìí. kò níye a máa sin yípo orí báyìí. àtún àfi la orí méjì. àtún fi la orí méjì. àtún máa fi la ẹ̀gbẹ́ etí. àtún fi la ẹ̀gbẹ́ wá báyìí. Bàbá á wá dàbí ìgbà téèyàn bá dé fìlà àgbàlódé àwọn ẹbu yẹn la máa wá fi kún. kódà orí aṣọ ọkùnrin ìyá bẹ̀ lè dì mú. tí ò bá ń ṣe ọkùnrin èèyàn fẹ́ lè dì mú. á dì mú torí pé. ẹ sà nígbà tí ò sí àtàrí mi àbátàrí wà mẹ́rin sà. kò sí o. bí ò ṣe sí mẹ́rin ṣó máa tààyàn ni. kódà a máa jẹ yín jàgìjàgì ni bá ń ṣe. a máa jẹ yín jàgìjàgì. Kábíyèsí bàbá a ní wá yín tì lágbára Ọlọ́run bá mi Èdùmàrè. Yẹn bẹ́ẹ̀ bá mi bàbá àwọn kan wà tí kinní ìmọ̀ ń ṣe ṣé ní gbogbo àwọn tí àlàáfíà
tó pé lára wọn ọ̀pọ̀ ẹlòmíì ò mọ iyì ẹ̀. bẹ́ẹ̀ni. kíní kan wà tí àwọn èèyàn ló máa ń ṣe àwọn èèyàn torí ohun tí ò bá ṣe èèyàn lè po ṣe èèyàn lẹ fi sọ pé ìwọ̀n ara ẹni là á mọ̀ ẹnìkan kì í mọ ìwọ̀n oníwọ̀n. bàbá ẹlòmíì tó bá ń bọ̀ báyìí tó kí n pé bàbá mi ẹ kú ìjókòó sà tẹ bàbá lọ pé ọmọ mi báwo ni ẹ wá máa béèrè lọ́bẹ̀ ò ń bọ̀ láti inú fìríìjì ni ṣé inú yìnyín ló ti ń bọ̀ ni kí ló fà á tẹ fi ń béèrè bẹ́ẹ̀ ni pé ọwọ́ ẹ̀ máa tutù wówówó ní irú ẹni yẹn tó bá ṣọwọ́ báyìí bóyá ó dá jókòó àbò ń kọṣẹ́ lọ nílé ìwé bàbá ńgbà tó bá máa fi sọ báyìí rọlẹ̀ omi á ti kún bí omi á ti kún bí bómi ṣe wá ń wà lọ́wọ́ yẹn náà sà bẹ́ẹ̀ gẹ́lẹ́ lomi ń wà lẹ́sẹ̀ wọn náà tí wọ́n bá bọ́ bàtà ó máa rùn ní sà. ṣẹ́rí ọṣẹ tí mo ní kí wọ́n fún èdègùn yẹn ẹṣẹ ìpèrí yẹn. ọṣẹ tá à ń pè ní ọṣẹ gìrì yẹn sà. ẹ wo ẹni yẹn kó máa fi wẹ̀. kẹ́ni yẹn máa fi ọṣẹ yẹn wẹ̀. ẹni tó ń làágùn lọ́wọ́ lẹ́sẹ̀ kíní yẹn pọ̀ lára rẹ̀. ẹni tó ń làágùn lọ́wọ́ àti lẹ́sẹ̀. bàbá àìpèrí ni. àìpèrí ń dòun náà láàmú. ó ń dà á láàmú gidi. kábíyèsí n tá à ń sọ nìyẹn o ọṣẹ tí bàbá ń sọ lẹ́ẹ̀kan pé èèyàn máa fi ẹyẹ èdè. yóò gbé bá ọmọdé èdè ni tí wọn bá ń ṣe ẹsọ ọmọdé kan wá ní ọmọ ètí tutù wọn á lè mú àbóníkẹ wọn pa. wọn á lọ máa fi àbóníkẹ pa lára. ara ti tutù. ara ti tutù wúwo. bẹ́ẹ̀ bá tún bẹ̀rẹ̀ sí máa gbẹ̀mí mi. kábíyèsí wọn lọ́ṣẹ yẹn náà ní kí ẹni tí ó máa ń sun omi lọ́wọ́ sun omi lẹ́sẹ̀ táwọn èèyàn máa bí gbà bàbá bàbá olówó inú èsì ilẹ̀ tí ń bọ̀ ni wọn náà ti mọra rẹ ẹni tó ń ṣe náà ti mọra ẹ̀. ó ti mọra ìsàn yín bàjá. ó ti mọrú àìsàn tó ń bá a jà òun náà máa rò pé ta ló ń bọ̀ láti inú èsì ó mà ní rírù tèmi o ló fi jẹ́ pé tẹ́lùmí ìbá ń ṣàdá pé ọlọ́run ò ní jẹ́ rírù tèmi agbára irú tí yẹn da kálukú ló mọ ohun tí kálukú ló mọ ohun tí ó ń bá òun jà. Bámi kí lè jàǹfààní fẹ́mi tí mo já tọkùn ó tún wá jàǹfààní fún gbogbo àwọn ojú tó ń wò wá nǹkan kan ti sọnù nínú ilé láyé tá à ń lò lọ́wọ́ ìsà ó sì máa ń wà ní ilé pé láyé àtijọ́ kí là ń káàkiri fún bàbá pé ara ọmọ ń gbóná ni o tìta ni o ọṣẹ wo ló yẹ kí èèyàn máa ní ilé tí ò gbọdọ̀ máa wọ́n èèyàn nínú ilé pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ tí ò yé èèyàn kákan lọ já ń bẹ̀ ká fi wẹ̀ tí nǹkan yẹn bí ọṣẹ ẹ̀rọ tí nǹkan yẹn dẹ̀ máa ṣe pẹ̀sẹ̀. bí baálé ilé là ń pè é. baálé ilé lòun náà ọṣẹ baálé ilé ni. ọṣẹ baálé ilé. ewúro tá à ń jẹ yẹn. ewúro tá à ń jẹ yẹn sà. kó lọ jà kó pọ̀ dáadáa kó pò lọ́ṣẹ kó ponú ike kan bọ́n kan bá ń pé ń gbóná náà tàbí ẹ̀yìn ìgbóná lọ́ pàdé náà tó ń bọ̀ wẹ̀ fún. bàbá kó jáde la ẹ̀ wáyé tó ń bọ̀ wẹ̀ fún wáyé á kú lára ẹ̀. ká lọ já ewúro tó pọ̀ ká lọ kó kúná kí ẹ̀ wá kó ní ọṣẹ dúdú sà. bàbá ó wà nílé ẹ gbogbo ń ṣe ni. bọ́mọ kan bá ń pé ọmọ kan ò gbádùn dáadáa ẹ̀bùn kò wẹ̀. tìta ń bọ́mọ kan jà ní. bọ́n ara níyùn ẹ̀bùn kò wẹ̀. ara ń yan ẹ ó wá ń gbóná lódìlódì ni kí ọ̀bùn kò fi wẹ̀. bá mi. kò ní lọ́jọ́ méjì lára ẹ gbogbo àti lọ́lẹ̀. kò ní lọ́jọ́ méjì lára ẹ tí nǹkan yẹn á fi lọ́lẹ̀ ikú yàjóyàjó ò ní pa yín bàbá. kì í ṣe àwa nìkan là ń gbádùn yín àtọmọdé àtàgbà àti kúkúrú àti gíga àtẹni pupa àtẹni dúdú àtẹni tó sanra àtẹni ó pẹlẹbẹ bàbá gbogbo àgbáyé ló ń gbádùn yín ayé ò ní gbádùn yín pa ayé lè gbádùn yàn pa tẹpẹ tí wọn bá mu ọsàn báyìí tí wọn bá mú báyìí ìgbà yẹn lọsàn yẹn níyì lọ́wọ́ wọn bí wọn bá mú tán wọn á sì sọnù. ṣé ọmọ àdúrà dáàjẹ pé lọ ìtẹ́ à ń ṣe yìí ẹni tó bá mú iye ẹ̀ tí ẹnìkan bá gbùdá tí wọ́n bá wọ ọmọ bó ni wọ́ ó pé ọmọ ṣàwọn ni wọ́n ní báyìí jọ ọmọ bàbá kan báyìí báyìí bàbá jọ ta mi ni á ní bàbá wo ni. kódà ẹni ọba dáa ni gbogbo yẹn ayé ń fẹ́ súnmọ́ ẹni tí ò mọ̀ iṣẹ́ yín ta. ohun tó bá wà lọ ẹ bí ọ̀fẹ́ rí tẹ́lẹ̀ ẹ rí. bẹ́ẹ̀ ni bàbá iṣẹ́ yín ta kọ́kọ́ post nígbà àkọ́kọ́ bẹ́ẹ̀ lómi ìlọrẹ̀ ń ṣàwọ́jọ ni bó school ń ṣàwọ́jọ eré ni tó bá jẹ́ ní I'm from ṣàwọ́jọ mo ti wá ṣùgbọ́n tó yẹ pé ohun tí ò dáná ló ṣẹlẹ̀ ń ṣàwọ́jọ rárá pé ibo ló ń jẹ́ ṣàwọ́jọ lẹ́yìn máa gbọ́ bàbá àníwá yín tì ṣe ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ìkan nínú àwọn ọmọọṣẹ́ mi obìnrin kan ń bá a sọ̀rọ̀ níjọ́ tí àjọ wá tèmi àti ẹ̀jọ́ ń bá yín sọ̀rọ̀ yẹn ó wá rí fídíò yẹn ẹni yẹn láti máa sọ kí lẹni yẹn sọ fún ẹ náà ẹni yẹn ń sọ pé ọmọ ṣàwọ́jọ lòun ó wá lẹ́yìn ló kù fáwọn ní bàbá ṣe mọ̀ pé tí ò bá rí lọ́dọ̀ ẹni yìí a mọ̀ pé báwo ló ṣe mọ bàbá ó sì lè ti wálé ọdún ti pẹ́ níbẹ̀
bá mi mi kò ní dákú ṣé ó dákú ẹ fún yín. ń gbọ́. ọmọ wù mí ló pẹ̀ mi mọ̀ bóyá wọ́n bàbá mọ̀ sọmọ wù mí. Ó lè má jọ ẹni ó ti wálé ti pẹ́ lọ́mọ òun ọmọ òní dọmọ́hùn mi náà láàmú níbi ọba wà. Bá mi láyé àtijọ́ ọgbọ́n wo lẹ́yìn àgbàlagbà ń dá sí bàbá nǹkan ayé àtijọ́ yẹn náà ṣó ṣe é lò láyé òde òní torí pé àwọn obìnrin eléèbó máa ń pòwe kan wọ́n á ní ladies first wọ́n sì ń parọ́ tàn wọ́n ní after men ni wọ́n á pé obìnrin làkọ́kọ́ obìnrin làkọ́kọ́ lẹ́yìn ọkùnrin ni o. Ẹ jẹ́ ń yà sọ́dọ̀ àwọn obìnrin táwa náà lè ṣe fáwọn obìnrin nínú ilé táwọn baálé ilé náà lè ṣe fún ìyàwó wọn. Ṣé mọ̀ pé ọ̀pọ̀ ọmọ ní ìsìn ìyà ní kó jẹ ni wọ́n sì sọ pé ẹlòmíì ó sì máa pé màá bí tinú mi tán ọmọ ń lọ bí ogún kò sì rówó tí ó fi tọ́jú wọn. ìṣòro ní kó jọ. Ìṣòro ló ń kó jọ. Bàmí ayé ìsìn sà. Bàbá ìṣòro ní kó jọ. Bàbá ìṣòro tó ju máa ìṣòro lọ ń kó jọ. Ṣé àwọn kan ṣe yẹn lè tọ́ tán? Kábíyèsí ọmọ kan ṣe ò ṣe é tọ́ tán. Kí làwọn èèyàn máa ń pòwe pé ọmọ tẹ́ ẹ bí ọmọ ẹyọ kan ni o ẹ má ṣe lílé tí kan ẹ bí mi ìlé Yorùbá lè tàn yàn pa o. Ẹ má ṣe lílé tí kan mi náà ṣé tí mi. Bí wọ́n bá fẹ́ ìyàwó kan ṣo tí wọ́n fẹ́ ìyàwó méjì tí wọ́n bá bí 100 ọmọ kan ṣo ló bí. Tó bá bí 100 ọmọ kan ṣo ló bí. ọmọ kan ṣo lèèyàn bí lọ́nà wo ló fi jẹ́ ọmọ kan ṣo sà. torí pé tí wọ́n bá fẹ́ ìyàwó méjì wọ́n jáwọn méjì yẹn bá bímọ fún ẹ. gbogbo òní Ọlọ́run lè dáhùn bákan náà ìkàn ajá láàánú. ìkan ajọ́ dájú. ajọ́ àdọ̀jú. tó bá jọ dájú ẹ̀ kẹjọ bá bí Olúwa jẹ́ palaba àyàláyé ẹ̀. Kábíyèsí. torí kò ní wo bí bàbá ẹ̀ wà. wọ́n pè á ní òwúrọ̀ ọmọ bó ṣe máa ṣe ayé ẹ̀. àmọ́ṣá ẹ̀ ọba jọ wá ní bá mi. Bàbá mi ò jẹ́ bẹ́ẹ̀. irọ́ kílẹ̀ tó mú àdọ́dọ̀ rẹ ni. Bá mi ibi tí mo wá ń bọ̀rọ̀ lọ́nà ilẹ̀ ti wọlé sí yẹn sà. Bàbá ẹni ó gbójú ilé wọlé ilé ló wọ̀ o. Bẹ́ẹ̀ni. Ẹni ó gbẹ̀kùn lé ilé wọlé náà ṣùgbọ́n ká bá bi ire wọlé ló dáa. Bẹ́ẹ̀ni. Bàbá ó ní kinní kan láyé òde òní tí wọ́n ń pè ní family planning màá sọ Yorùbá ẹ̀. Family planning ní ìfètò sọmọ bíbí. Ṣáyé àtijọ́ ṣé mọ̀ pé iná ilẹ̀ máa ń pa òwe pé ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ bùkátà ló ń dà òun ni barista sọ́ńtì ẹ̀. Bàbá ọgbọ́n wo ni èèyàn ń dá sí láyé àtijọ́ tó fi jẹ́ pé èèyàn bá máa ṣe pààpò nílé ìwẹ̀ ní pààpò ó wá ń kọjá bẹ́ẹ̀ gba kí nígbà olú tó wà lọ kó sílé ìbáyìí. Adéyínká bàbá ọmọ nǹkan tó ṣẹlẹ̀. Bàbá o. ṣé rí tòyìnbó ń ṣe ẹ ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin dá láàárẹ̀. Tòyìnbó family planning tàwọn òyìnbó yẹn bẹ́ẹ̀ ló ti sọ̀rọ̀ mẹ́ dá láàárẹ̀ lóbìnrin. ó ti sọ pé obìnrin mi dá láàárẹ̀. ìṣòro tó korojú àwọn náà ilé alájẹgùn lọ wá bí pé kí ló ṣe ń bá dọ̀rọ̀ wá ní ẹ̀ o ti ṣe fètò rán bí wá níbẹ̀ ni o ti kó ṣòro bára ẹ̀. kí lẹ̀ ń lò láyé àtijọ́ fún fètò sọmọ bíbí sà. wo Adéyínká. Bàbá o. ìbẹ́pẹ́ lòún lọ ọ̀kan ẹ̀. ìbẹ́pẹ́ ló wà lọ́ọ̀kan ẹ̀ sà. tó bá jẹ́ akọni. tó bá jákọ ọ̀bẹ́pẹ́ ni. tí o bá fẹ́ kíyàwó ẹ̀ bímọ la pa èpo ẹ̀ sókè báyìí. kéèyàn pa èpo ẹ̀ kó pa lápá sókè. kọ́ la kó fúyàwó ẹ̀ kọ́ la mú fújọ́ márùn-ún. wọ́n bá rọ àtọ̀ ẹni kò ní lóyún. ẹ má bínú sà kí n kó fúyàwó mi ṣe kó jẹ́ bí igi ní àdúgbò. kọ́ mú. kéèyàn sè. kọ́ mú fújọ́ márùn-ún. èpo ìbẹ́pẹ tó jẹ́ akọ ọ̀bẹ́pẹ tútù kéèyàn pa lápá sókè báyìí. kọ́ la dé fúyàwó ẹ̀. kéèyàn sè fúyàwó yàn. wọ́n bá mú kòdò wọ́n rọ àtọ̀ ẹni kò ní lóyún. yóò bẹ̀rẹ̀ fún gé. tó bá jẹ́ àtọ̀ tí wọ́n tún fọbẹ gé. kó kí dáadáa. kó kí dáadáa. ọ̀rọ̀ ẹnu kò ní lóyún. kúrọ́ sẹ́nu kò ní lóyún. Bàbá ẹ̀yin obìnrin ò ní pé òun ò ṣe dáadáa fún yín báyìí. Bàbá ní tí mo wá fẹ́ fàyọ mò ń bọ̀ o. báwo obìnrin náà ṣe ń gbọ́ ní ìsìn sà ṣé wọn ò lè ṣe fúnra wọn ni àbọ̀kọ ló gbọ́dọ̀ ṣe fún. àbí àfẹ́ ó lè ṣe bọ́ọ̀dì ní ìdí ẹ̀rọ bọ́ọ̀dì ní ìdí ẹ̀rọ dọ̀. ó lè ṣe fúnra ara ẹ̀. Kábíyèsí mo ti fọ́lé agbọ́n. Bàbá nígbà tí èèyàn ṣe fètò sọmọ bíbí pé àti ìfẹ́ kọ́mọ ó wáyé àti ìfẹ́ kóyún ó wáyé. Bàbá nígbà tá a bá wá fẹ́ ṣe pé bàbá adẹ̀ ti ṣọdún 5 báyìí tá a ti. máa gbọ́ Adéyínká ó lè jẹ́ kẹ́tọ́ ló bí kò dẹ̀ fẹ́ ṣe ṣìnà wọ́n lè máa bá ìyàwó ẹ̀ sùn kò tẹ̀ kó lóyún tó bá pè epo gé ẹ sókè bẹ́ẹ̀ tó bá ṣe tó bá mú tọmọ ẹ bá dàgbà tó bá wípé àsìkò wa tún alátùngbọ̀rọ̀ tó bí kan sí kó tún lọ́ọ̀ dígí ẹ kó pa sísàlẹ̀ wáyé kó ṣe kọ́ mú. Bàbá akọ ọ̀bẹ́pẹ yẹn náà ṣé dandan ni kó jẹ́ ibi tó ṣe pati tẹ́lẹ̀ ìbáàtún lọ bomi kó rí ìbáàrí ni ṣógúnlẹ̀. Ìbáàrí ṣógúnlẹ̀. tó já kọ ni. Bàbá tán bá wá fẹ́ lò pé kí wọ́n máa bí ọmọ padà pé ìfètòsọ́mọ bíbí yẹn dẹ̀ tó akọ ọ̀bẹ́pẹ yẹn kí wọ́n tún wá pa èpo ẹ̀ báyìí. àpáàtàlẹ̀ àpá wálé òkè náà tí wọ́n máa gé wálé báyìí nìyẹn. kó gé wálé wáyé wáyé kó lọ sí fún.
kó tún lọ sè é fún ìyàwó ẹ̀. ọba mú bẹ kò ní mọ́ṣù ẹ̀jẹ̀ mọ́ nú. kò ní mọ́ṣù jẹ́. Bàbá àgbàlagbà sáyẹ́ǹsì Yorùbá kan ni bàbá sọ fún wa lónìí. Ó ṣeé ṣe kẹ́ ẹ ti gbọ́ orí kẹ́ ẹ mọ́ kà á sí Ọlọ́run jẹ́ àárín pẹ́ sà. Téèyàn bá ti lò fètò sọmọ bíbí ayé àtijọ́ nìyẹn. Bàbá kò sí ṣòro nú ẹ̀. kò sí ṣòro ń dààmú èèyàn. kí nìyẹn ni mo fẹ́ béèrè pé ṣé kìí ṣe pé ó máa ń dààmú èèyàn sà. rárá kò sí ṣòro nú ẹ̀ kò lè dààmú ẹ̀. àmọ́ sáwọn náà kì í sojú ara ń rán ra wọn pa ẹ̀ yéé iṣẹ́ ni wọn. mo ti rí àwọn ti gbé àdó mi ò jẹ́ pé n bá dé máa ní kí ló ń ṣe é. a ní máa ní o ti ṣe fètò sí o. ẹ bá ti bí àwa jẹ́wọ́ fún yín. máa ní o ti kó bára ẹ̀. ó kó bára ẹ̀ fètò sọmọ bíbí ó kó bára ẹ̀. nítorí oko. nítorí kí lẹ wí sà. nítorí oko. Bàbá fọ́ ogun ẹ̀ lójú bàbá nítorí oko. Àtẹ̀wá jẹ olúgbòǹgì. Tí mo sì sọ yìí ìwọ lọ́hùn àwọn sísí náà tún lọ gbìyànjú á máa kó iná bora burúkú bú mọ́ kó bára rẹ torí ọjọ́ alẹ́. Bàbá ṣé kinní yẹn ǹjẹ́ àwọn nǹkan kan wà tí wọ́n bá ṣe fètò sọmọ bíbí yẹn tí wọn ò gbọ́dọ̀ jẹ àbí. rárá o má jẹ nǹkan kò sínú ẹ̀. má jẹ nǹkan kò léèwọ̀. kò léèwọ̀. nígbà tá a wá sọ tóbìnrin bàbá ẹ jẹ́ ń wọnú tọkùnrin àwọn ọkùnrin kan tí wọ́n bá ń ṣe pààpò tí wọ́n ń dọ̀rá bá jílídù bàbá ṣe bó yẹ kí àtọ̀ tiẹ̀ mọ jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn kan wà tó jẹ́ pé àtọ̀ kì í jáde lójú ara wọn. ẹ mọ̀ ìyẹn kì í là wá ń pè é. kí lẹ̀ ń pè é. ìdáyìn. ìdáyìn lẹ tún ń pè yẹn. bọ́wọ́ lérò bí àtàrọ̀ wa bí omi ọ̀bà jáde ọkàn ò ní balẹ̀. àwọn àmàrà mọ̀lẹ́ ń bẹ ni. àgbẹ̀ ẹ̀jẹ̀ pé kómi rà lè bọ́ mímú ìbá ìbọ́ ọkùnrin ọ̀gbádùn obìnrin ọ̀gbádùn. obìnrin ọ̀gbádùn àwọn méjèèjì ọ̀gbádùn ara wọn. ewé ni máa obìnrin ẹnìyẹn máa gbómú. In every great legacy, there is a beginning. Here at ADB Properties Limited latest development in Yanu Farm City, located in Ketu Epe, Ogun State, that beginning is fertile, rich, and ready. Imagine a place where your land works for you, for farming, plantation, livestock rearing, and for the future. At Iyanu Farm City, we are not just selling a plot, we are offering prosperity, 1 acre at a time. And with the proposed international airports nearby, your investment connects to the world. Surrounded by full storage hub and distribution centers, your agricultural products find easy access to the major markets. Iyanu Farm City gives more than just a land. It gives visions and brings your dreams to reality. At ADB Properties Limited, we believe in more than real estate. We believe in roots, growth, and generational wealth. ewé lonítọ̀ máa gbó musa. ewé tútù náà máa gbé ewé yẹn tábà di ìjà ẹ̀ tó bá ń gbó mọ́ irọ́ omi á wà lára omi á dára rẹ̀. Bàbá ṣé gbogbo ewé kéwé ni. rárá o. ó náà fẹ́ gbà pé ewé tàbí rúgbọ́n tí ń lọ ń já ewé dú. irọ́. Bàbá mi ṣe é lè yọ̀ǹda ewé yẹn fún wa sà. wọ́n bá mọ̀ iríṣi méjì léwé yẹn ó tiẹ̀ pé iríṣi mẹ́ta wá pa lára. oríṣi àkọ́kọ́ ìkejì àti kẹta sà. à ń pè kan igi àbo ewé àbo. ewé àbo. téèyàn bá la ja kó bá gbó kó fún ẹsẹ̀ ẹwẹ́ nu ẹwà yìí tó bá fún ẹsẹ̀ ẹwẹ́ nu wọn tó ṣẹ́jú márùn-ún ajílò máa fi mi. ewé àbo yẹn kéèyàn gbó sà. kó wá fẹsẹ̀ ẹwẹ́ díẹ̀ sínú ẹ̀. kó fọsàn ẹwẹ́ díẹ̀ sí. lẹ́sẹ̀kẹsẹ̀ ewé ẹ̀ àtàn wá gbẹ́nu wáyé àtàn ló gbá agbèmí wá gbèmí wá bẹ̀rẹ̀ sí mú. Bàbá mi téèyàn bá gbó yẹn omi ewé àbo yẹn la ní ìdí àbí. omi gbó yẹn àwa mú ẹsẹ̀ ẹwẹ́ àfún ẹsẹ̀ ẹwẹ́ díẹ̀ kọ́ mú wá bẹ̀rẹ̀ sí mú ìmí á dára rẹ̀. Àtọ̀ á máa jáde lára ẹ̀. Bàbá tó bá jẹ́ obìnrin ṣóbìnrin náà lè lò ó sà àbí kò lè ṣiṣẹ́ fóbìnrin àtọ̀ ẹ̀yin obìnrin ọlọ́tọ̀ ní tọ̀dọ̀ yín ìyẹn ò lè ṣiṣẹ́ fún yín o. Bàbá ohun tó ń ṣèyàn nù ilé bàbá béèrè ń ta kò léèwọ̀ torí pé wọ́n ní ohun tá a rí lóde a máa ń délé wí ni ṣùgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ nù ilé gbogbo ẹ̀kọ́ là ń wí ta. kò ṣeé sọ. Bàbá ẹ̀tanú ilé ò ṣeé jẹ́ kú òde. ẹ̀tanú ilé kò ṣeé jẹ́ kú òde. kò ṣeé jẹ́ kú òde. pé ẹgbára létí ní ilé pẹ̀lú ẹnìkan bí ẹ̀ka bọ̀ tá pé láńgbájá wá pé lọ́gbọ́n kó lọ dán wọn á ní kí ni ṣe bọ́ yìí.
bàbá ẹ̀kanra lé ló máa làwùdá òǹta kò yẹ kó rí bẹ́ẹ̀. ìkanra lé ló lọ fi ń dáhùn ẹ̀yà ta rẹ̀ gbọ́dọ̀ jẹ́ kùtà. kábíyèsí àgbà ò ní tán lórílẹ̀ bàbá ẹlòmíà máa pè yín nígbà míì wọ́n máa ń sọ fáwa náà máa bẹ èmi ò mọ ogún ẹ̀hún ṣùgbọ́n bọ́dọ̀ ń bá kádàrá tá láǹfààní àti tún dọ́dọ̀ bàbá Ṣàwọ́njọ á lóye nípa ẹ̀ á nímọ̀ nípa ẹ̀ bàbá ẹlòmíà wà báyìí ó lè máa pè yín gbogbo ìgbà orí fífọ́ yẹn mà tún ti bẹ̀rẹ̀ ẹ̀sà orí fífọ́ tí mò ń sọ yìí kìí ṣe orí fífọ́ tí paracetamol káwọ́ ẹ̀ o ni mo ṣe máa ń sọ fáwọn èèyàn pé ara lo oògùn torí bá ń fún èèyàn márùn gbogbo èèyàn márùn yẹn kọ́ ni paracetamol máa sọ́ọ̀fù ìṣòro wọn ẹlòmíì ẹ̀fọ́rí ìtúlù ni ẹlòmíì kó kàn sùn díẹ̀ kó jí padà ní ẹlòmíì bó bá lo paracetamol yẹn á gbọ́ bẹ́lòmíì lo panadol á gbọ́ bàbá irú àwọn orí fífọ́ bẹ́ẹ̀ tó jẹ́ orí fífọ́ gidigidi téèyàn máa fọwọ́ gba orí báyìí pé orí fífọ́ yìí tún ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ bàbá kí la porúkọ irú orí fífọ́ bẹ́ẹ̀ àti pé kí ni n tá a lè lò sí irú orí fífọ́ bẹ́ẹ̀ yẹn sà. ṣe rí oògùn wà ìlú ẹ̀ lọ hàn. oògùn wà èlò ẹ̀ ló wọ́n. àbẹ̀gbẹ̀ àbárí èlò oògùn tó ló máa ṣe àjòbù ṣe. ó parí. bẹ́ẹ̀ dábàá ìdé ìlú ẹ̀ irọ́ o kódà ó jẹ́ òun lórí ilé rí ẹni tó bá fọṣẹ ẹ̀fọ́ orí fún kò sí tọ́jú ọmọ láyé ẹ̀. kí wọ́n máa lu irin lórí èèyàn tí wọ́n bá fi ọṣẹ yẹn fọ orí fún. bàmí nínú ọlá yín bẹ́ẹ̀ bá lè yọ̀ǹda ẹ̀ fún wa inú wa dùn ẹ ti sọ pé oògùn wà èlò ẹ̀ ló wọ́n túmọ̀ sí pé èlò wà kì í ṣe pé wọ́n ní towó Oscars ni bàbá ń sọ. ìyẹn làwọn gbájú ẹ̀ ń ṣe káàkiri. wọ́n ti ẹ̀ pọ̀ jù lórí ẹ̀rọ ayélujára. ìwé wa lọ́wọ́ ẹlẹ́gbù wọ́n yà pé ní fọ́ọ̀mù á ní ìdààmú 100,000 wa bàbá lóde ẹ̀ka ṣu gáwú ni a kò wá lọ wọ́n bá ti ṣe yóò bọ́ ni ṣé ó lè lè bá ní kó bá ògbóhùn. àwọn kìnìún yẹn kòkòrò kan wà ara igi báyìí ni wọ́n máa ń lẹ̀ mọ́. bàbá ní kòkòrò kan wà àwọn ara igi báyìí ni wọ́n máa ń lẹ̀ mọ́. a sábà bíi pé pépà wà lára igi ẹ̀. a parẹ́ mọ́ ara igi yẹn bíi pé pépà ló wà lára ẹ̀. tó bá kàn lára gbọ́ bá yan ibẹ̀ yà bó. tí kòkòrò yẹn bá kàn yàn lára ẹ̀yìn á bó. èèyàn máa yún bẹ̀ á bó. ẹ̀rín pẹ́ jà lánàá ẹ̀. kábíyèsí. àmọ́ dábàá yìí rí bẹ́ẹ̀ olùwàdà wá láìlọ́nà tàbí igbá kan wọn kòkòrò yẹn. èèyàn wá bí igbá àbí bébà àbí náílọ́ọ̀nù kan. láìlọ́nù yẹn pólíbàgì. bàbá ṣé kòkòrò kí kòkòrò ló lè jẹ. irọ́ àwọn ara igi ló ń gbé. àwọn yẹn ló máa ń sábà papọ̀ mọ́ igi. òun á lẹ̀ mú bí. kì í ṣe bí àwọn tambolo rárá o á lẹ̀ mú bí ẹlẹ́gbẹ̀ẹ́ pé kódà wọ́n máa jẹ bí ó bá ń bímọ bẹ́ẹ̀ nbẹ ni ma kú sí ọmọ àti ọmọ àgbọ̀n bọ́ọ̀lẹ̀ ń bẹ. ọ parí irú àwọn kòkòrò yẹn ni bàbá ń sọ. tábà jìrì lára ọlọ́run láìlọ́run kan inú bá tọ́ bá ha ẹ̀ ládàánú àgbàdá kúrídé àtàrí kan sí òjò. odidi àtàrí kan kéèyàn fi sí kó fi jó. òjò tó bá yọdọ kó pò lọ́ṣẹ kó kó nu láìlọ́run kan bẹ́ẹ̀ kan bá pé ní fọ̀ o bó bá ti mú wọn bá yóò tó báyìí pé kó fọ́ rí ẹ̀. bí èèyàn kan bá lórí ń fọ́ òun tó bá ti mú wọn bá díẹ̀ báyìí. ẹ kó lọ fọ́ rí. kó fi fọ́ orí. kó fi fọ́ orí. bó bá dijọ́ kejì òun ló máa jí ẹ pé ẹ ṣé àná. bó bá dijọ́ kejì òun ló máa jíyàn pé ẹ ṣé àná kábíyèsí olódùmarè. bàbá ṣé kì í wá ṣe àwọn ọṣẹ kan tẹ̀yìn àgbà máa ń sọ pé lọ fi fọ́ orí sórí ta. rárá o. bẹ́ẹ̀ ṣe bí èèyàn bá gbàbẹ̀ kọjá òun ló máa kó kinní yẹn kì í ṣerú yẹn sà. rárá o. bàbá ṣé kọ̀ọ̀kan bílẹ̀ la máa wá fi. kò tiẹ̀ nídìí kankan. bàbá kò tún nídìí kankan. nídìí kankan. láti mú ọ ẹ kó máa fọ́rí ẹ wáyé. bá ti mú kẹ̀kẹ́ kẹ́hìn já ọṣẹ báyìí kó wá ṣe báyìí. kó máa fọ́rí ẹ kó máa fomi ẹ kó máa fọ́. wà á fi fọ orí. bàbá ẹ ní kánjú kú láṣẹ ọba mi Èdùmàrè. bàbá nǹkan ẹyọ kan tí mi wá fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda tí n bá ti béèrè ẹ̀ kẹ́ ẹ lè yọ̀ǹda ẹ̀ fáwọn èèyàn wa náà ni. bàbá ẹ̀yin àgbà máa ń pe kinní kan ní òye ojú lọ́dọ̀ àwọn èèyàn wa ní comment section wa la tó ti gbọ́ pé òye orí wà wọ́n lóòye ojú yẹn tiẹ̀ ẹ ti mọ bó ṣe máa ń ṣe wọ́n wá lóòye orí wọ́n ní bó ṣe máa ń ṣèyàn rè á dàbí kéèyàn fẹ́ da oògùn sẹ́nu ó máa fààyàn lọ sẹ́yìn bá pé tó nítàn bá máa ṣubú bàbá ẹ̀yìn báyìí ló máa ṣubú sí ṣùgbọ́n òye ojú tiẹ̀ wọ́n léèyàn lè máa rìn lọ láti gbá òyìn kọ́ mi abasáré jókòó síbẹ̀ wọ́n á wá gbé e délé ni. rárá lè lọ́lẹ̀. bẹ́ẹ̀ ni sà. kìíní ẹ̀ inú ẹ̀ ló ti ń dìde. inú ló ti ń dìde. àbòrí ẹ̀mí ẹ̀ ojú á máa lọ ìkùnlé rẹ̀ dáadáa wọn. kábíyèsí bàbá. àwọn aláàjì ń lo ògùn ẹ̀ lápò rẹ̀. bá mi oògùn ẹ̀yẹn gangan ni mo fẹ́ kẹ́ ẹ fún wa ṣùgbọ́n mò ń bọ̀ mo fẹ́ kí alùpùpù yìí lọ díẹ̀ náà tí bàjáàjì bá ṣe ń relé ogbó ní mọ́dún bẹ́ẹ̀.
ó ti polówó ẹlẹ́jọ́. ẹ̀rọ bàjẹ́ àti tí wọ́n fi jí gbé láàrin ọ̀dẹ̀ tẹ́lẹ̀ èèyàn ò ní mọ̀ pé ó dó ìgbọ́wọ́ iṣẹ́ ti bá mi ẹ dákun wọ́n ní ibi gẹ̀rẹ̀jẹ̀. àǹbàgbà. Kàbíyèsí ibi gẹ̀rẹ̀jẹ̀ làǹbàgbà àwọn ẹlòmíràn sì máa ṣèwé yẹn pa àwọn àgbọ̀ ibi gẹ̀rẹ̀jẹ̀ làǹbàgbà mi náà ṣe fẹ́ tí àgbà ṣùgbọ́n ibi gẹ̀rẹ̀jẹ̀. nísìnyí bí bá jókòó á ṣe wáyé nísìnyí ìwọ ò lè jókòó rú ẹ. ẹlẹ́gò nìyẹn ẹlẹ́gò nìyẹn. ìwọ ò lè wá pẹ́ kí ni bàbá yìí lójú kù yìí. Ọlọ́run jáde ìlú ẹ náà máa bọ̀ sí nìyẹn bọ̀ báyà. bẹ́ẹ̀ ni ilé làbọ̀ sí ni oko àwa náà ń bọ̀ nípò yìí mo ń bọ̀ bàbá ọ̀pọ̀ èèyàn ni mo sọ pé irú bàbá Ọsọ́lọ̀ yìí pẹ̀lú ara kébékébé n tó fi ń pè yín kébé ni tá a bá wà níbí mo fi Ọlọ́run búra bàbá ń dìde more than 40 times. wọ́n ti dìde. ìbòrò mi tẹ́ ti lé ìyàwó lé ẹ̀. bẹ́ẹ̀ ni sà. mo lọ bẹ mo rárá nǹkan máṣíìnì mo gbé lọ. bàbá o. mo á délé mo á bọ́ ó ní bàbá mo lè gun máṣíìnì mo ní bí báyìí ó ní ẹ̀gùn máṣíìnì lọ síbẹ̀ fúnra yín fún ọjọ́ orí mi. tá a bá yọ pé mọ́tò pọ̀ lójú ọ̀nà Èkó ni. bàbá. máa dé Ṣàngó. lọ́wọ́ yá. ọ̀nà Ṣàngó ò dá báyìí ṣáà. àní ọ̀dá. àwọn Dangote ẹ̀sẹ̀ ẹ̀bẹ̀ kí à ń ṣe ráwọn ráwọn. bẹ́ẹ̀ni agbẹ̀mílú ẹ̀mí ni. pátápátá ráúráú bàmí àgbà oyè ìjẹ́nu ọlá yín pẹ̀lú àánú yín tọ́lọ́run bá ṣe fún yín tẹ́yìn náà dẹ̀ láàánú gbogbo àwọn èèyàn ǹjẹ́ lè yọ̀ǹda oògùn òòyì yẹn fún wa sà. ṣeré oògùn yẹn ṣé ní kí tá à ń ṣe yìí. torí ọjọ́ ọ̀la ni. Kábíyèsí. wọ́n ní ká má bò ní jẹ́ nítorí ọ̀la. torí ọ̀la. ọ̀la ló ṣe pàtàkì o. kò yẹ lómi. ẹ mọ̀ pé àgbà arẹ lẹ́yìn àwọn àgbà òṣìkà náà wà. dáwà ń ṣe yìí ẹni bá ṣe tó bá gbádùn á ṣàdúrà ní Ọlọ́run àdánwò bàbá yẹn sí ibi ọwọ́ o gbogbo ọmọ mi àdàbọ̀ àmọ́ àrò pé bàbá yẹn ayé ò lè dáa ìníbà débẹ̀. bàbá tí yóò ní rí bẹ́ẹ̀. oògùn òyì. a máa ti rí ìlú ẹ lè wá bí ẹ lè wá dọ́ra bí yìí nítorí láàánú ìsìn bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ àbí nìsín bẹ́ẹ̀ bá ń lọ ní ìgòríta ẹ̀yà rí ìlú ẹ̀ ọ̀hán tó yẹ tán. ilá tá ń jẹ. ilá tá ń jẹ. ilá tá ń jẹ tí wọ́n máa gbé wọ́n á bó gbogbo ọmọ náà láyé epo ẹ̀ ìgòríta ló ń rẹ̀ rù sí. epo ilá yẹn náà ń lọ dà sí ìgòríta. kó máa gbé lálẹ́ ni tó bá bo ìgòríta ní mọ́lẹ̀ rú. èpo ládà sí. ẹni máa dà sí. tó bá dé bẹ kókó. tó bá dé kòríta kókó ṣé kò ní rẹ́ni tó máa sọ pé ṣé wọ́n ló kó o síbẹ̀. rárá o ṣóun náà máa jẹ ni. ṣẹ́ni tó ní tó dá síbẹ̀. mo lè bí ẹ pé kí ló ń kó. tó bá ti kó délé kó ná gbàdá kó fata ẹni kó ojo bí ẹ̀ka bá gbó yín dà ọ́ là mọ́ budí ẹ̀ náà kọ́ fífọ́ kọ̀ọ̀kan mọ́. bá mi mò ń bọ̀ sáwọn ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá sọ pé ata ó yé mi aláwọn èèyàn míì máa ń bèèrè pé ṣáta àjọsí ni ṣáta rodo ni àbáta wẹ́rẹ́ mo bèrè wọ́n ń bèrè lọ́wọ́ yín náà. bàbá lábú ata ọ̀ṣọ̀mbọ̀ ṣé ẹ̀ rí ẹ. ata tẹ́ ẹni kan fi sí yẹn ká fi jó èèpo ilá tí wọ́n dà sí oríta tó ti gbẹ yẹn bàbá ṣáta rodo ni àbáta ṣọ̀mbọ̀. Atare yẹn sà ṣé wóró kan ni àbódìdí kan odidi kan ni káwá jó tó a bá wá jó tán báwo ni lílo ẹ̀ sà. ẹ̀rọ ọ̀nù kẹ̀kan ní wàá pé òyìn dà ó là mọ́ bu díẹ̀ kó làwọn fọ́ọ̀kọ̀ mu. kó máa bu díẹ̀ kó máa fi fọ́ ẹ̀kọ́ mu. bó bá ti lo ẹ̀ẹ̀mejì ó parí. tó bá ti lò lẹ́ẹ̀mejì à ń lò lẹ́ẹ̀mẹ́ta ò sí ń bẹ̀ nígbà tí ohun tó ń ṣèyàn bá ti lọ. kò sí ohun tó ń lò lẹ́ẹ̀mejì ó bá lò lẹ́ẹ̀kan á lò lẹ́ẹ̀kejì. lágbára Ọlọ́run ọba mi Èdùmàrè èpè ò ní jà yín bàbá Ọsọ́lọ̀ ibi tí oore mọ ni wọ́n ń pè ní ọmọ lónìí ọ̀pọ̀ ẹ̀yin èèyàn náà látòrí yín wá sọ́dọ̀ bàbá pé ká tó wá jàǹfààní wọn ó ti ṣe díẹ̀ tí mo ti yọjú sí wọn bàbá tèmi ni wọ́n mo lè gbéra nígbà míì kí n kà pé mo wá wò yín kí n sì máa lọ padà láì ní béèrè kankan ṣùgbọ́n n tá a bá rí comment section a gbọ́dọ̀ fojú rí nà ẹ̀ àfi ká tún wá a sì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni mò ń tẹnu mọ́ o yálà ẹ fẹ́ gba nọ́mbà èmi è gbowó lọ́wọ́ èèyàn yálà ẹ fẹ́ béèrè àdírẹ́sì ní èpè kẹ́ ẹ mówó wá o ẹnikẹ́ni tẹ́ bá rí fọ́nrán wa lórí péèjì ẹ̀ yálà Facebook TikTok àbí YouTube ni tẹ́ bá ń béèrè pé how can we get this man's contact tó ní DM tí kì í ṣe pé channel mi lẹ ti rí Adéyínká Àyìndé live bẹ́ẹ̀ bá lọ kówó fúnrú ẹni bẹ́ẹ̀ inú ògbó atú ilẹ̀ kówó lọ o kì í ṣe mi òun ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni àwọn ọ̀rẹ́ tán mọ̀ mí dáadáa tí wọ́n ti gba numbers tí wọ́n kì í ṣe thousands of people wọ́n lè testify sí ọ̀rọ̀ yìí bàbá làákàyè yín ò ní jọba nínú orí kan ṣoṣo ni bàbá yìí ti ń mú oríṣiríṣi ọ̀pọ̀ nǹkan jáde táwọn èèyàn dẹ̀ ń testify sí mo ní messages lórí fóònù bàbá táwọn èèyàn fi ń confirm iṣẹ́ yín bàbá Ọlọ́run ti ń gbà fún yín lónìí lọ́la Ọlọ́run ò ní padà lẹ́yìn yín sà ẹ bá ń ṣàdúrà fún gbogbo ojú tó ń wò yín pàápàá jùlọ àwọn tí wọn ò rọ́mọ bí
tí wọ́n sì ń wò yín sà. lágbára Ọlọ́run lágbára lọ́jọ́ ìní àmín ayọ̀ gbogbo ló máa kún un. àmín 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 nǹkan tó ń wù wá Ọlọ́run á ṣe fún wa o. àmín owó òde òní fọ̀ sí wa o. àmín kí ni mo ti dà yóò ní dà kò ní ṣẹlẹ̀ lẹ́yìn kankan wa. àmín o ìdàkúdà nìyẹn. gbogbo ẹni tó bá ti ń wò mí tó ń gbọ́ mi lénìí mo tó bá ti dáwọ́lé àṣẹ orí ló máa jẹ́. àmín àmín n ò ní ṣàṣetì àmín lẹ́nu ẹ̀kọ́ ni o lẹ́nu iṣẹ́ ni n ò ní ṣàṣetì wọn àmín n ò ní jájó rẹ̀ yìn àmín o òkè 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 ló wà fún ní gbé òkè náà máa lọ àmín wọn á ṣe àlùbáríkà o. àmín o. ṣé ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín ẹlòmíì ò mọ̀ wò pé channel wa ó yẹ ká máa rí àwọn babaláwo rẹpẹtẹ ń bẹ ẹ lè rọ́pò babaláwo ń bí ẹ lè rọ́pò àáfàá ń bí ẹ lè rọ́pò pásítọ̀ ń bí dandan kọ́ ni kérò ó pọ̀. Adéyínká bàbá. bẹ́ẹ̀ bá pè mí àwọn kan pè mí láti lọ rí oníṣẹ́ ọ̀nà àfáà lòún ṣe kàbíyèsí mo ní kí ló fẹ́ gbà ó lè wá fẹ́ gbọgbọ́n inú iṣẹ́ àfáà tó ń ṣe èmi ò kéwù bàbá ó ní òòṣà àfẹ́ wà ó lò dáa ń bẹ̀ ó ní. ọfẹ gba ọgbọ́n ìbílẹ̀ mọ́gbọ́n lárúbáwá ni ọfẹ gbà mọ ẹlòmíràn ní ẹ̀yìn àṣègùn lòún ṣe máa ní ìgbà ó ń ṣàṣègùn kọ ṣé òkò ògbò ló ń ṣàṣègùn ṣé bó ti ń ṣe ó ní láṣẹ á ní òun rí gbogbo ọkọ tẹ̀ ń sọ òun rí pé bó o bá súnmọ́ àbá ẹ̀bí iṣẹ́ tó ń ṣe wà tó ń lè lọ síwájú. tó ń lè lọ síwájú ṣe ẹgbọ́n ohun tí bàbá sọ. mo ní tó bá wá Adéyínká bàbá ìkan wà lọ́dọ̀ mi ní ìjọ ọlọmọ ẹ̀ wá náà. ọjọ́ Thursday. àwọn tó ń pògùn ìbò ẹni àwọn tó ń. ok dókítà ni. ó ní mo tábìlẹ̀tì yẹ àwọn ìyá jẹ ó ní ẹ̀kọ́ làwọn fi ń ṣe. ẹ̀kọ́ làwọn fi ń ṣe gbogbo tábìlẹ̀tì náà. ó ní bá ṣe náà wáyé àwọn afọ ẹ̀kọ́ àwọn àdáyé méjì ni a máa yọ. kábíyèsí Ọlọ́run. ó ní jì ni a máa yọ. àní wá yín tí bàbá mi. ló ní kí n fún un lóògùn. ó fẹ́ lọ fẹ́ kọ́ pòópọ̀ lọ́hùn kẹ́ńjìnì yọ. ọ̀bùrú kí ni wọ́n lọ́hùn ló bá náà dáa. mo ní gbó pè mí tẹ́lẹ̀ pọ̀ ń bọ̀ ó ní èwo tí mo pé ó ní ò ti rí kíní tí wọ́n bá mi ṣe orí àdírẹ́sì orí gbogbo ẹ̀ ló bá ní Adébí Adéyínká. bàbá. nígbà tọkùnrin yẹn máa lọ ó ní ṣé mi nìyí tó lè. bẹ́ẹ̀ ni. mo ní mi ni mo ní kí ló wá fẹ́ fún mi o ní bá ní kó fún mi lówó bá ní kó fún mi nǹkan bíi 20,000 àbí bá ní kó fún mi lọ bá ní kó mọ̀ mí ká lọ èmi rò pé náà gba tí owó ìmọ̀ fún mi ẹ̀ mo rò pé náà gbà ó mú wọn fún mi ìgbà mọ̀ mi dé ó ní gbé ń ta sìmẹ́ǹtì ní bàbá ẹ̀ mú wù lọ kábíyèsí lọ bá ní kó fún mi 10 báàgì. ti tóbi Ọlọ́run dókítà tó wo fọ́nrán tiwa tó jọmọ Ìlọrin tó ń gbé kó tó wá yín wá yẹn tí ò sọ fún yín tẹ́lẹ̀ nígbà tó wá ń lọ ló ní kí lòun lè fún yín nígbà tó rí uncompleted building yín ló wá ń béèrè pé sẹ́yìn lẹ̀ ń kọ́lé lọ lọ́wọ́ ó wá wò pé kí lòun lè fún yín o nígbà tó wá ń lọ lẹ́yìn rò pé ọkàn ṣáfẹ́ gbowó kan àṣebi tó ti ń ta sìmẹ́ǹtì ló mọ́mọ́ yín lọ ó sì ra báàgì sìmẹ́ǹtì àpò 10 fún bàbá ọlọ́mọbọlá onítọ̀hún náà jẹ́ o túmọ̀ sí pé ọ̀pọ̀ èèyàn ni wọ́n ń jàǹfààní yín látara gbàgede tá a gbé yín sí ìdí tẹ́ fi lè rí ọ̀pọ̀ èèyàn bàbá ní àlùfáà wà àáfàá wà àlùfáà wà àlùfáà náà tún wà wọn ò papọ̀ mọ́ra wọn ìdí tẹ́ fi lè rí ọ̀pọ̀ wọn jàǹtìrẹrẹ ní channel wa rèé tẹ́ bá lọ search channel wa ẹ lè rọ́pò babaláwo ni mí tẹ́nìkan wá máa parọ́ atọ́kùn àtẹni tó gbé sẹ́gbẹ̀ẹ́ náà pé bàbá tẹ́ ń wò yìí àrà tó sán nígbà tí Nàìjíríà gbòmìnira 1960 ló gbé bàbá yìí lọ ìjì ti gbé wọn dé ibo nìjì ti gbé wọn lọ bó làrá ti gbé wọn lọ tí ò ní pa wọn dànù àwọn bàbá yẹn ń parọ́ ni àwọn bàbá yìí ò ní parọ́ wọn ò gbowó lọ́wọ́ wa à ń wá bí wọ́n sì ń dá wa lóhùn onírọ́ ti pọ̀ jù nú àwọn tó wà lórí ẹ̀rọ ayélujára tẹ́ bá ti rí wọn nínú ọ̀rọ̀ wọn ó yẹ kẹ́yìn náà ti mọ̀ ọmọ èmi kẹ̀ tí n bá gbági báyìí nísìn ẹbú máa jáde ń bẹ irọ́ náà ń pa fún yín àwọn bàbá yìí ò lè fi kàrámọ̀ sọ̀rọ̀ ara wọn torí pé kì í ṣe pé channel wa wà fún ká máa fi kówó jọ ní ó lè jẹ́ kẹ́ ẹ máa rí oríṣiríṣi èèyàn ń bẹ yóò bá ti pòwe kan wọ́n ní kò ní í kunni kó má kunnikun èèyàn kan ẹni tí ó kunnikun láàmọ̀ ọlọ́run má jẹ́ ó kùn wá kún wèrè ṣé ara àwọn bàbá yìí tó kù wá kù yìí. mo la délẹ̀ nìkan wo nǹkan tó kó jọ tí ń bè pé rí ẹ lọ mo wá mo ní làǹgbẹ̀jọ ni ṣé kiri tí òun takú rí ẹ lọ. tó ń tapo sí rẹpẹtẹ yìí. ṣé òun ní ń gbàyàn là ni. ṣé òun ló ń gbàyàn là. àbí òògùn tó ń ṣe. kí ló wá wí. kò lè dá yín lóhùn. mo ní epo ẹ̀kọ́ máa jẹun káwọn dídòdò. bàbá láwọn délé ẹ̀dẹ̀ kan
àwọn wá rí gbogbo ẹ̀ tó ń rí ṣe ṣé kọ́mọ kò ṣògùn. bí egbò ojúgun pé ó ń tapo sí gbogbo náà ní lágbájá ṣé n tó ń tapo lé lórí yìí ló ń gba àwọn èèyàn láni àbó ògùn tó ń ṣe wọ́n ní kò lè dáhùn bàbá wa pe statement kan pé epo tó yẹ kẹ́ ẹ máa fi dín dòdò kí gbogbo ayé máa jẹ kó máa ṣàdúrà fún ló ń bù sórí nǹkan kan kábíyèsí olódùmarè bàbá àní wá yín tì orúkọ ẹlòmíì ti bàjẹ́ wọ́n lẹ́ni títí ẹ̀ ti jóná kò ní kọ̀ kí tẹlòmíì ò dérú so bó ṣe ti dérú yẹn ẹjẹ́ ó fi mọ́ ń bẹ̀ àní wára wa tì ẹ tún mọ gbádùn wa lákọ̀tún ètò míì yálà pẹ̀lú bàá mi àbí pẹ̀lú bàbá mi ìta bá rí pé eléyìí náà ṣe fọ́ ọmọ ṣùgbọ́n bá àbá erí ẹlòmíì ìdógún ọdún àníyé mọ pààrà ilé bàbá yìí wọ́n ń tẹ́ wa lọ́rùn ayé ń gbádùn wọn à ń gbádùn wọn àwọn náà ń gbádùn wa àníjọ wára wa tì láṣẹ ọba mi Èdùmàrè pa kámẹ́rà eléyìí náà tó bẹ́ẹ̀. ọba tó nílẹ̀ tó ní gbogbo nǹkan san lẹ́san àmì ó lè a lè di mílíọ̀nìyà láti pàṣẹ yín lọ́hùn ṣùgbọ́n lábẹ́ bó tí òun kẹ́yìn pàápàá dáa tó láyé gbogbo ohun tó bá tara yín jáde lọ́mọ ló máa dáa jù. àmín 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 ìdẹ̀ra àtàyèdè nìyà àtọmọ tó ń bọ̀. lábẹ́ ni lágbára Elédùmarè torí ẹ̀yin lẹ jẹ́ ká mọ àwọn bàbá kábíyèsí. torí ẹ̀ ní láti bí oṣù kan sì tí dátà mi ti ní problem bàbá ni mo ti gbogbo nǹkan kan ṣe kí n ṣe wọn lápẹ́ máa ń tí n bá ti gbọ́ bẹ́ẹ̀ máa ya sáré rèkọ́dù. ọlọ́run ìjà rẹ̀ gbà. àwọn ṣe kọ́kọ́ gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ yìí. ọlọ́run ká ti wá dúpẹ́ sáà. ẹni tó máa ṣẹlẹ̀ ẹ ra bí nọ́mbà yìí dúró. tọ̀dọ̀ yìí gbọ́ngàn náà. tọ̀dọ̀ mú gbọ́ngàn náà. ẹ bẹ́ẹ̀ tó jẹ́ lómi ló máa gbé. ẹ ṣe sàrò.